ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé òde òdùnbí Tóbi Fásùgbà lórúkọ mi, mo kí yín bí ẹ ti ń wò wá o. ẹ wò ó, wọ́n gbá Awíkonko, wọ́n lu Awíkonko ní jìbìtì, gbájúẹ̀ ni wọ́n lò f'Awíkonko. àmọ́ ibi tọ́rọ̀ dé lórí ọ̀rọ̀ yẹn lórí ìkànnì náà ẹ máa gbọ́, torí ìníṣàì máa mú wá sójú amóhùnmáwòrán yín. ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ náà láti February gẹ́gẹ́ bí Awíkonko ṣe jẹ́ ká mọ̀. Awíkonko wọ́n sọ fún wa pé àwọn tó lu àwọn jìbìtì, àwọn táwọn tiẹ̀ fọkàn tán ni pé kò yẹ kó rí bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn ralẹ̀ wọ́n san mílíọ̀nù 2 náírà, wọ́n lọ ṣe kọ́nà pìsì lẹ́ni lónílọ̀ yọjú pé ó ń lò ó nílẹ̀ ń wo, ẹ mọ̀ dán wo, ẹ wá wò báyìí. wọ́n láwọn yẹn tún máa ń sọ̀rọ̀ confident pé ọgbowó ẹ̀ wọ́n lówó yẹn làwọn ò gbà láti February, March, April, May, June tá wà nú ẹ̀ yìí kán tó wá gbé ewì jáde. wọ́n gbé ewì jáde láti sọ̀rọ̀, wọ́n máa sọ pé ó kù ńlẹ̀. màá fẹ́ rọ àwọn tọ́rọ̀ kàn, ọ̀rọ̀ yìí ó máa dáa ká má jẹ́ kó jù báyìí lọ, torí Awíkonko àkàndọ̀rọ̀ wọ́n ti sọ wípé àwọn ò ní lọ gbọ́rọ̀ lọ́dọ̀ ọlọ́pàá. àwọn kọ̀ọ̀kan ṣe ẹ́písòdù mẹ́rin, àwọn bá fi ṣe ẹ́písòdù sí ẹ́písòdù 20 àwọn ṣàá bẹ̀rẹ̀ apá kejì ìgbésẹ̀. orúkọ sì rèé tó bá ti wà lórí íńtánẹ́ẹ̀tì ó lágbára, inú àwọn ọmọ yín ò sì ní dùn bọ́n bá ń rírun nǹkan bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. torí ẹ jọ̀ọ́ ẹ yanjú kínní yìí pẹ̀lú Awíkonko kó tó pẹ́ jù. ọ̀rọ̀ sísọ ẹni ẹ bá fọ̀rọ̀ sísọ rán, t'Olódùmarè dìídì kó agbára ọ̀rọ̀ sísọ lé lọ, kéèyàn kan má bàa fi figagbága o, agbára wà nú òun o, ó wà nínú ọ̀rọ̀ sísọ tá à ń sọ yìí. torí náà ẹ̀yin náà wewì tó jáde, ṣó bù yín kù àbó pọn yín lé? bẹ́ẹ̀ bá gbọ́ ẹ rí náà wípé kíní yìí ọ̀rọ̀ gbọ́. torí náà ẹ jọ̀ọ́ ẹ ṣàtúnṣe, èmi ń bẹ̀ yín báyìí pé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ tètè ṣàtúnṣe pẹ̀lú àkàndọ̀rọ̀ Awíkonko. a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀, wọ́n ní bí bàbá ọlọ́rọ̀ bá gbọ́ kí bàbá ọlọ́rọ̀ ṣe. wọ́n kéwì, mo sì fẹ́ ká ṣe nǹkan kankan nínú ewì yìí. mo fẹ́ ẹ ti ṣe kẹ́ ẹ ti gbọ́ ewì yẹn bọ̀, bẹ́ẹ̀ bá ti gbọ́ ẹ tún máa gbọ́ nínú fídíò yìí. máa fẹ́ kẹ́ ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ máa wo àwọn choice of words tó wà ńbẹ̀, àwọn ọ̀rọ̀ tó bá ti ń dé ọwọ́ àárín méjì sí parí yẹn nǹkan kún bẹ̀. gbájúẹ̀ iṣẹ́ burúkú ni. bàbá tún wá sọ pé èèyàn ń ṣiṣẹ́ ọlọ́run kan táwọn èèyàn míì ti sọ di iṣẹ́ ara wọn sáà, táwọn tó wá ń bá jìbìtì lọ́wọ́ ẹrú ẹni bẹ́ẹ̀. torí náà mo sọ yìí mo dúró ná, Tóbi Fásùgbà lórúkọ mi. ẹ jọ̀ọ́ ẹ subscribe fún wa ní gbogbo social media and ẹ like àwọn fídíòs wa. Bembeyeke TV lórí YouTube ni, Bembeyeke TV and Comedy lórí TikTok. bákan náà Tóbi Fásùgbà Bembeyeke lórí Facebook, Bembeyeke TV lórí X. ẹ follow wa, ẹ like, ẹ subscribe, ẹ comment sábẹ́ àwọn fídíòs wa. àwọn ètò ọlọ́gbọ́n ní wà lórí ìkànnì yìí, tẹ́sí láǹfààní àti máa mú tẹ̀yìn lọ́tùn-lọ́tùn. àmọ̀rírì yìí tó rẹ́yìn lèèyàn wà lèèyàn yín, bẹ́yàn jẹ́ tẹ́ni kì í wò kàn ní ẹni. ìfẹ́ wa lẹ́ni tẹ́ fi ń wò kàn nìyí. ẹ máa wò ó kẹ́ máa pín fáwọn ẹlòmíì lóní Bembeyeke. ọ̀rẹ́ máa ṣe gbọ́kànlé ènìyàn o, wọ́n á da ẹ o, ojú rẹ̀ wà wálẹ̀ o. igi tó yẹ kéèyàn fẹ̀yìntì, egede gọ́nẹ̀gọ́nẹ̀ yóò ara mi. ọ̀rẹ́ máa ṣe gbọ́kànlé ènìyàn o, wọ́n á da ẹ o, ojú rẹ̀ wà wálẹ̀ o. igi tó yẹ kéèyàn fẹ̀yìntì, egede gọ́nẹ̀gọ́nẹ̀ yóò ara mi. Wálé ọmọ Táyọ̀ ọmọ Aróko, wọ́n lẹ́tún ti mólè mọ́lẹ̀. Gbénga Adésọjí Moses o, ìránṣẹ́ èṣù tó ń darí ìjọ. alátan yóò ti ṣèkìdá egungun, ó
owó bàbá Ìjẹ̀bú ni ẹ dá padà o. ọ̀rẹ́ má ṣe gbọ́kàn lé ènìyàn o. wọ́n á dá ẹ o ojú rẹ̀ wà wálẹ̀ o. igi tó yẹ kẹ́nìyàn fẹ̀yìntì. ìgèdè gónigóni yóò ara mi. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. kábíyèsí rẹ ìbà. àjàó àrò irúnmọlẹ̀ padà bọ̀ ọ̀ràn míyàn. mo kí gbogbo Ifẹ̀ o dáyé. mo kí gbogbo ọmọ Ifẹ̀ o yè lágbo. àbú ọ̀tẹ́ni onífẹ̀ àbùrẹ́ ọmọ wa ti lókè fọ́ba. kábíyèsí ìdọ̀bálẹ̀ mọ wà yìí o. adé apẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀. bẹ́ẹ̀ bá ló gba ọdún láyé rẹ́ni. kí gbogbo ẹ̀yin alálẹ̀ Ifẹ̀ ọmọ gbọ́ o. Number 1 ẹ̀gbọ́n mi dáadáa mo finú wénú mọ jẹ́wọ́. àníṣe pé èèyàn kan lè gbá mi pé èèyàn kan lè lù mí ń jìbìtì. eré ìbejì náà ṣoṣo jẹ ẹni ọjẹnu ẹ ni ò ní farare lọ. ajá tó bá sì jí ọbẹ̀ ọba jẹ ogún wọn fi bọ̀. àwọn èèyàn ọ̀hún tán mi ní sùúrù kàkà kí wọ́n wá owó mi dá padà. eré oògùn ni wọ́n ń sá kiri. ẹ̀rín lèmi kúkú ń fi wọ́n rín pé kí wọ́n máa sín gbẹ́rẹ́ sórí kí wọ́n máa sín sẹ́nu. ìlú kan ò ní jìnnà títí kọ́mọ bá òmẹ́ẹ̀ níwájú. Prophet Gbénga Adésọjí Moses tinú ìjọ Christ Apostolic Church Christ Steps Holy Life tí ń bẹ ní ìsàlẹ̀ àgbàrá nílé Ifẹ̀ àti ọ̀gbẹ́ni Ọmọ́táyọ̀ Ọláwálé tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ ọmọ aróko. ṣé mo rìnrìn àwàsá wọn fífi kúrọ́ lọ mẹ́ni. ṣé bẹ́ẹ̀ náà mọ gọ̀ tó tí mo bọ́ sọ́wọ́ gbájú ẹ̀ ní ọ̀sán gangan. am I that desperate? jẹ́jẹ́ mi mo kúkú ń lọ. ọmọ aróko ló ní ṣe ń ralẹ̀ ń wọ̀n mọ̀ pé pákéjì bí wọ́n ṣe é lù yàn jìbìtì ni. ǹjẹ́ níbo nílé ọ̀hún wà o? wọ́n ní ní Pẹ̀tùmọ́dù ni. a jẹ́ pé kò ní sí yọnu. tẹ́rítírì mi náà nìyẹn. ọ̀dà bẹ́ẹ̀ bá dé Pẹ̀tù ẹ pè mí o. adébẹ̀ wọ́n fi lẹ̀ hàn mí. èèlò ni wọ́n ní 2.5 million naira. mo ní 2 million naira lèmi ọ̀sán o. mo sì sanwó lójú ẹsẹ̀. ṣùgbọ́n kí n tó sanwó mo béèrè ìwé lọ́wọ́ ọmọ aróko ẹni tí mo ti mọ̀ more than 10 years. ó ní ìwé ń bẹ ní ṣọ́ọ̀bù òun. ẹ wò ó a kì í ṣàjèjì ara wa. èmi ọmọ pé bí a fojú òpó sí ọ̀nà ọ̀bá bẹ̀ lọ mọ́. n ò mọ̀ pọ́ ọmọ jáde kó níye tó wà. ejò tí wọ́n kó ń bi tàná òun gba 100,000 naira. owó àtọ́kùn ọlọ́run ló ní kí n má fi ọ̀rọ̀ òun falẹ̀ jò. mo bá mú bricklayer lọ kó rè é bá mi ṣe corner piece kó sì kó Awíkonko sórí ẹ̀ lọ. lọ́jọ́ kejì láago mẹ́dán onítọ̀hún ní sáwíkonko ló ń bá sọ̀rọ̀. mo ní bẹ́ẹ̀ ni ṣé ò sí nǹkan kan o. ó ní kí ló dé tí mo kọ orúkọ mi sórí ilẹ̀ òun. mo ní èmi ra ilẹ̀ ní o. ó ní ilẹ̀ òun ní o. ní mo bá ra lẹ̀ kí n gbowó ẹ̀ padà o. òun sì ti rà á látọjọ́ tó pẹ́. Àbújá lòun ń gbé. ìgbà tó ń ràn yàn lọ sórí ẹ̀ tí wọ́n bá orúkọ mi lò ní kí wọ́n bóun wá nọ́mbà mi kan. ìyẹn ló jẹ́ kó ń ó pè mí o gẹ́gẹ́ bí ọmọ ìlú kan náà. èmi ò lè bá àyàn jà lórí ilẹ̀ tó tún wá lọ jẹ́ ìlú mi. lójú ẹsẹ̀ ni mo pe ọmọ aróko tó fi lẹ̀ lọ̀ mí pé bí Sòbìyá ó dégbò Olúgànbé là ké sí. ó ní ṣé mo ti sọ fún wòlíì òfegè prọfẹ̀tì kẹ̀ùkẹ̀ù ẹnu kọ́ kúkú mo fi ṣàlàyé. mo sẹ́ndì rìkọ́dìn kọ́ọ̀lù mánu yẹn wòlíì òfèsì. ọjọ́ náà gan ni mo fẹ́ fàbínú yọ òpònú ọ̀rẹ́ ọmọ aróko. ó ní ṣe ló máa lọ ní sùúrù with confidence bí ẹni tí ò ṣiṣẹ́ owó rí. ìyẹn jẹ́ kí n gbà páwọn onígbájúẹ̀ wọn kì í fálù owó kò dàbí àwa. orí ń ta mí orí ń ro mí. àwọn àbúrò mi kan lọ́wọ́ ní kí n sì dúró ná. wọ́n ní kí n dákun kí n dábọ̀ kí n má ìbínú. wọ́n ní àwọn approach wọn. wọ́n bá wọn sọ̀rọ̀ ń tù bẹ́ẹ̀ nù bí. wọ́n sì wá owó mi dá padà. láti February láti wà lẹ́nu ẹ̀ o 2 million naira just like that. ewúrẹ́ prophet òwì nkankan. ọmọ aróko ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ tá a gbójú okùn lé òdùn pínpín. wọ́n ṣe wọ̀tán wọn mójú lé koko. àwọn èèyàn ní àgọ́ ọlọ́pàá ni kí n gbé wọn lọ. mo ní ẹ fi ọlọ́pàá mú ìlú mọ̀ká wòlíì oníjìbìtì Gbénga Adésọjí Moses tọ́lọ́pàá ọ̀sẹ̀sẹ̀ máa gbé ẹni tí wọ́n ti torí ìwà ìlọ́nilọ́wọ́ gbà gbé lọ Àbújá rí. ilé wa ṣẹ̀ṣẹ̀ fọlọ́pàá ọmọ rẹ̀ kan gbé yóò máa wọlé yóò máa jáde rìn. mo ní n ó fìdájọ́ sọ́wọ́ ara mi. ńgbà tí wọ́n bá fi ṣe episode 20 2 million naira mi á jáde. báwo lè yín ó ṣe gbá mi. ńgbà ń ò gbá yàn rí n ò lò yàn jìbìtì rí. bó lẹ́nìkan ó ṣe wá gbá mi. ta ni yóò sọ wípé n ò ní sùúrù tó láti February ìkíní panumọ́ èkejì òwì nkankan ẹrù mi ọba wọn ọkàn wọn sì balẹ̀. that is intentional. kí ni yóò ṣe nù. ẹni ọba sì ní kíláàsì làásì hàn. èyí ó ṣe gba 2 million naira lọ́wọ́ mi tí yóò wá fi ọkàn balẹ̀ pé mímì ò ní mì.
mímí ó mì o mímí ayé ó sì gbé onítàn lọ agbọ́ ti babaláwo tó pera rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run agbọ́ tó ní jìbìtì tó pera ẹ̀ ní prọfẹ̀tì tọmọ aroko lọ́ọ̀yà mi lẹ́nu jù òun la kọ̀wé ìjọ 419 rìkísí pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ ọ̀kẹ́rẹ́ jọkún ikún jase túùkú jẹlẹ́dẹ̀ ọ̀rẹ́ mi jọ mímọ jọ̀rẹ́ mi gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ mo ebi wọ́n ní a kì í sunmi rírọ̀ sétí lónìí kì í ṣe pé àwọn méjèèjì òkúkú dá mi mọ̀ wọ́n mọ̀ mí bí ẹni ó mowó wọ́n kàn fẹ́ dán Ọlọ́run wò lára mi ni bẹ́ẹ̀ rábàsì fún ni pégi ní wọ́n là wọ́n jùlọ bíná bá jókòó tó jó ìgbẹ́ yóò fọ̀nà lẹ̀ ọ̀tọ̀ láyọ̀ tó fa obìsí bàbá mọ̀pọ̀ lọ́tí ọjọ́ kọ̀ǹkọ̀ ayọ̀ǹda rẹ̀ kọ́ máa lọ bínà mi bá sì wá jọba ní pápá yóò bá pápá jẹ́ bẹ́ẹ̀ bá gbà yí mọ́ra sẹ́ẹ̀ lè gbà kejì bẹ́ẹ̀ bá gbà kejì sẹ́ẹ̀ gbà kẹta sagbara yín ọgbà dórí 12 torí bí su tiyín bá dájú olóko tọ́sẹ́ mọ́lẹ̀ pẹ́wú olóko tèmi náà sì rọ́ pẹ́lẹ́ pásítọ̀ Gbénga Adésọjí Mùsíìsì Ọmọtọ́lá Ọláwálé ọmọ aroko àyà òkòyìn ẹ̀rù ọ̀bà yín ẹ̀sìsẹ́ láàbí yín détílé ṣe bíbóge ó tiẹ̀ jalè ṣe bọ́ yẹ kó gbé ìtọ́ yẹ ṣé bí igi ó tiẹ̀ wá wó pani a máa ṣe bí igi ata ọmọ oroko nílẹ̀ lẹ́ǹbẹ́ o sẹ́ẹ̀rí Gbénga Adésọjí Moses ń tiẹ̀ ọmọ tuntun kì í ṣàkópa àjẹ́ ó ti di bárakú fún Gbénga kò kò lódò kíni sẹ́ẹ̀ bí ọba lu jìbìtì kíni yóò jẹ alọ́nilọ́wọ́ gbàgede ni mélòó lákàlẹ́yìn Adépèlé níṣẹ́ ibi tí ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n ní gbogbo obìnrin inú ìjọ ló ti sá lóko lọ àgbà lọ́wọ́ mẹ́rin baálẹ̀ jòǹtóló gbogbo ẹni ọba kó sí i lọ́wọ́ ló ti kẹ́ran wọ́n ròyìn arábìnrin kan tó kó sọ́wọ́ ẹ̀ rí àníṣe lọ́gba ATM wúmà yẹn lọ́wọ́ ẹ̀ bónítọ̀ ń bá ti ń ṣiṣẹ́ Gbénga Adésọjí Moses ìní ọmọ gba sálárì ẹni ẹlẹ́ni monkey dey work babunde ṣọ́ọ̀bù òṣìṣẹ́ ń bẹ lóòrùn Gbénga tí yóò jẹ́sẹ́ oníṣẹ́ ń bẹ ń bòójì wọ́n lóògùn ló fi di onítọ̀ mọ́lẹ̀ lúbúlúbú ojú ọlọ òòsà àgbà tí mú tọmọdé tàgbà kọ ara rẹ̀ nílà eégún inú àdó ọ̀kan làwọn inú ooru ibi tó gùnde gan làápè lóògùn ntọ́mọdé jòjò ló gbójúlé ti fi bú àgbàlagbà ntàláwo àtòníṣègùn wáká tí wọ́n fi ń forí jágbójánú ọ̀dàn kiri oògùn tí gun ní gùnkùngùn mi wọ́n bá fi gbẹtugbẹtu rán àyàn níṣẹ́ bọ́jẹ́sẹ́ ẹrú bó ṣe tọmọ ìyàn jẹ iṣẹ́ tán yóò gbèsè padà òun náà wá ní àbẹ̀wé amúnimúyè tí múni múyè ẹni ewé òwúrà tí ra iyè mọ́ni nínú ewé àlùpàyídà tí pèrò ọkàn ẹni dà àbí ti sàgbàdédè dẹ̀rìn tí sọ ní ìdààmúkun mẹ́kọ ọkàn wá jẹ́ pé oògùn wọn ò lè mú èmẹ́ni àkọ́kọ́ ní pórí ilẹ̀ dídà lọ́dálé àwọn méjèèjì betray trust mi èkejì ni pé àwọn onídàáyé ǹdáyé Mósè ọ̀run mo ti máa wo tèmi bọ̀ àbígbẹ̀yìn gàngàn òwú tí í ṣe alágbẹ̀dẹ ọ̀run ni mò ń ṣe àjẹ́ ayé kan ò sì ní gbójú kọfọ́ máa jẹ́ ọ̀run sasun bí mo bá dákẹ́ tí ń sọ̀rọ̀ láti ìgbà yìí wá mo fẹ́ fi sùúrù tẹ́ wọn lọ́rùn ni àti pé kí ìyà wọn ó lè pọ̀ torí bí yóò bá tí ì jẹ́ ni ìyà ìyá ń rí kinní kan panu lọ́wọ́ ni Gbénga Adésọjí Moses wòlíì kẹwò oníjìbìtì tí ò níṣẹ́ lọ́wọ́ àti alábàárìn rẹ̀ ọ̀rẹ́ ìmúmú Ọmọ́táyọ̀ Ọláwálé ọmọ aroko ẹni títàn òde bá ń lé ayé ń ló lè gbárù wa ẹ̀yin rò pé gbogbo ara ajá ló lè gbárù ẹ̀ kéegun ọ̀wọ́lé kájọ́ mọ́gbó you get mind yo ẹ rò pé gbogbo èèyàn lẹ́lẹ́ gbá tí wọn ò ní dún pínpín tàbí tí wọn ò ní sọ̀rọ̀ tàbí tó oògùn yẹn máa mú àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò ẹ sì fi ọkàn balẹ̀ láti lù mí ń jìbìtì láti February 5 tẹ́ ẹ ti gbowó lọ́wọ́ mi ẹ rí 2 million naira dá padà iṣẹ́ ọ̀hún bá ń múlẹ̀ bí ẹ̀gbẹ́ ẹṣu bẹ́ẹ̀ bá fóògùn ta ilẹ̀ fún mi ṣẹ́ fóògùn gbélé ayé ni àbẹ́ rò pé gbogbo orí ni wọ́n yàn án jẹ sẹ́yìn méjèèjì ọ̀mọ̀ pé bẹ́ẹ̀ wọ̀ bá pani a máa pọ́ni lásọ̀ kòkàkòkà làparò òkè ewé ata kì í tàtà dì kò séèyàn tí yóò gbà mí tí yóò mọ̀ jẹ bí n bá padà dé fún part 2 wọ́n sọ̀tàn ìdílé ọ̀kọ̀ọ̀kan yín nbí tẹ́ ẹ ti wá pẹ̀lú mọ̀lẹ́bí yín ẹ̀yin lẹ́jẹ̀ mọ̀ pé bí ẹja bá sùn ẹja ò fi ẹja jẹ ọ̀gbẹ́ni afọ̀nìrúkú ọrọ̀jọ tí ń fi ṣọ́ọ̀ṣì bojú ṣé 419 náà ló fi ń jẹun àwọn èwo lẹ́jọ́ ń jọ́sìn àwọn bí ọmọ aroko kò sí yàtọ̀ nínú ọmọ bántálẹ́
ọ̀kan ń jẹ́rú ìkejì ń jẹ́ yẹ̀pẹ̀ ìkó ògbé kan eégún lé lábala sọ́mọ aroko ọmọ iṣẹ́ tí òun gbé lọ́wọ́ ń tiẹ̀ oníjìbìtì ń sọ̀rọ̀ lórí rédíò àmọ́ sẹ́mc lóde àríyá iṣẹ́ tó jẹ dáadáa ní í ṣe ṣùgbọ́n bá a kógun olé fún kólékólé kò pé ọmọ jalè kún tọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ fi gbogbo ọ̀dẹ̀dẹ̀ jìyàwó àlè kò pé ọmọ fìrẹ̀ ìfálè lọ bó ní jìbìtì ọ̀bá lu jìbìtì ara wọn ò lè fúyẹ́ ta ló wá fi yín lọ́kàn balẹ̀ pẹ́sàn ò ní ké ayé ni rọ́ máa wo ni ọ̀run ògbèké awo lòun náà èésú níwà awo làwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ló dín fáfá sílẹ̀ tí sọba àlú àbọ̀ wá bá lọ́jọ́ tí wọ́n lọ ìlú òdì kejì rèé sáwo ọkọ̀ roko ọkọ̀ darí wálé ni àdároko àdádẹ́yìn bọ̀ oore àti ibi ńbolẹ̀ ń lọ àti pé ọjọ́ wo lẹ́ dẹ̀yìn wọ́n làwọn ò ní sáláì mọ́ dẹ̀yìn ńgbà táwọn ó dẹ̀yìn nìkan làwọn ò lè sọ ṣùgbọ́n bí àwọn bá padà dé ẹ̀san ni o torí èèyàn ò ní lọ́gi kọ́mọ padà wá wù àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò àjàó àrò irúnmọ rẹ̀ padà bọ̀ ọ̀ràn míyàn ọlá kan gbá àgbààgbà kan gbà àgbààgbà kan gbà àwọn ní sálágbẹ̀dẹ ọ̀run ńlọrọ̀ gbá fáwọn ńlọrọ̀ ìkòkò fún ìgbín ọ̀rọ̀ àrásagada fún Ṣàngó ọ̀rọ̀ ìdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ fọ̀sán ọ̀rọ̀ agogo dẹ fáwọn ìyàmí ẹlẹ́yẹ ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ afẹ́rẹ́ gẹ́gẹ́ níyẹ́ òkèrè fẹ́fẹ́ awọ ayè ló ń kéré ìgbà tọrọ fáwọn làwọn fi ń ṣe létí tí dòní ìkòkò tọrọ fún ìgbín ẹnìgbẹ́ fi ń ṣèyẹ̀wò àrásagada tọrọ fún Ṣàngó ní fi ń pagi lóko ìdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ tọrọ fọ̀sán ní fi ń sọgbọ́n orí agogo dẹ tọ́wọ́ àrọ fáwọn ìyàmí ìní wọn fi ń sọ̀rọ̀ adíá fún àṣẹfisùn tí sọmọ bíbí Ọ̀rúnmìlà ńdọ́ tí ń tìkọ̀lé ọ̀run bọ̀ wáyé wọn láàrin ẹlẹ́yẹ lọ ń lọ Ọ̀rúnmìlà ló ń wọ́n bá wọn mọ́lẹ̀ ní Ọ̀rúnmìlà bá bá wọn mọ́lẹ̀ wọn làwọn ò ní ba yé àṣẹfisùn jẹ́ torí pé Ọ̀rúnmìlà ọ̀dàlẹ̀ ní àti Gbénga Adésọjí Mòsíìsì àti Ọmọ́táyọ̀ Láwálé ọmọ aroko ẹ̀yin méjèèjì ti dálẹ̀ mi mo finú tán ọmọ aroko lóye fún mi ní wọ́jẹ́ bí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ ta ló lè bẹ́mi Àkàndá dánrú ẹ̀ wò ó ṣenú léladì ẹ̀dẹ̀tọ́ ọdẹnu ní bọ́ bá ṣe bí àparò yóò ti bá yín oko lọ pàtó àlè yìí o owó ló lè dá mi dúró ẹ̀bẹ̀ kọ́ wọ́n sọ ọ́ di sísìn fíìmù ní ìsìn ẹnjìníà 12 kò ní lè rí yín tó papọ̀ àpá alẹ́ ayé yín ò ní dojú ara mọ́ just because of 2 million naira wọ́n gbà á tí ò ní kú ṣíṣì n ò sì ní fi ọlọ́pàá gba owó lọ́wọ́ yín ẹni tí ọ̀rá ọba ń san ọkàn yín ò ní balẹ̀ ìsìnkú yín ò ní nẹ́sẹ̀mẹ́ n ó kì í da ọ̀rọ̀ mi bàkọ̀ ná after 1 week bí n ò bá rẹ́jẹ̀ tí n ò rómìnira n ó rìlíìsì part 2 part 3 ọ̀tẹ̀lẹ̀ ó kọ́ tẹ́ ẹ ti fọjú ayé yín kó jọ n ó dismantle ẹ̀ láàrin oṣù kan péré n ó ṣẹ̀ṣẹ̀ wá lo legal way account number FCMB tẹ́ ẹ fi gbowó lọ́wọ́ mi tó jẹ́ ti Adésọjí Lydia Adébísí tó bẹ̀rẹ̀ pẹ̀lú 1003 àwọn tó yẹ kó gbé ìgbésẹ̀ wọn ó gbé ìyẹn after part 7 February 5 ńlẹ̀ gbowó lọ́wọ́ mi February 17 ni mo ní ń rọra lẹ̀ mọ́ ẹ dá owó mi padà ẹ ti dáràn o ẹ kẹran àsámi egun ẹ kẹsẹ̀ bágìyàn èrùn ìsà òkété lẹ fẹ́ dẹ ejò lẹ́kọ̀ọ́wọ́ bọ̀ lẹ́nu ńgbà chapter yá bá fi close èmi àtẹ̀yìn àjọ bára wa débì kan tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Àrò irúnmọlẹ̀ ìpadàbọ̀ ọ̀ràn míyàn n ó kìdá ọ̀rọ̀ mi bàkọ̀. ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbájọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní Nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀ jẹ̀díjẹ̀dí nǹkan oṣù tó ń ṣe ségesège ìtọ̀ ṣúgà àrùn kòkòrò lóríṣiríṣi ọgbẹ́ ẹnu kí ẹnu ó máa rùn lóòrèkóòrè àtọ̀ tí ò lè dánmọ́ ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi wọ́n tún ń ṣe ohun mímu mọ́dùnjọ́ herbal drinks mọ́dùnjọ́ coffee drinks mọ́dùnjọ́ big boy gbogbo ẹ̀ fún ìtọ́jú ni ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tún jẹ́ alágbàtà pàbàmbarì ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore àdírẹ́sì àti nọ́mbà lẹ́wọ̀n lójú amóhùnmáwòrán yìí Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tí gbogbo yín bá wà o lórí ètò Bembeyeke èmi Adébóyè ọmọ Adégbénró tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Bóyè Gbénró tí ìnagijẹ mi ń jẹ́ Bàbá BG
wípé orin tuntun wa kan ṣẹ̀ jáde báyìí. Ìkan jẹ́ àṣà, èkejì ń jẹ́ Afrobeat on Broadway. Kí ẹ bá wa lọ sí orí ayélujára gbogbo àwọn platforms tí wọ́n ń gbé orin jáde bíi Spotify àti Apple Music. Kẹ́ ẹ download, kẹ́ ẹ share, kẹ́ ẹ ṣe àpínká fún àwọn ọ̀rẹ́, ará, ojúlùmọ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. Èmi ọmọ yín rèé o. Adébóyè Adégbènró Bàbá BG. Àṣà ó fẹ́ gbọ́ ọmọdìyẹ fò lórin tí a gbé wá fún yín. Àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ fò. Àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ. Àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ fò. Àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ. Ẹ ṣé mo dúpẹ́ o. Bembeyeke TV ẹ máa wò ó. Ẹ máa bá wa wo Bembeyeke TV. Tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀. ẹ lọ subscribe sí Bembeyeke TV ìyẹn lórí YouTube. Bembeyeke TV. Ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún òye, ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá. Ẹ wo ó ní lèmi náà máa ń wò ó. àbí kẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bembeyeke comedy. ẹ wò ẹ̀yin mi láwo ń gbẹ bá subscribe síbẹ̀. Ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́ dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV ẹ máa wò ó.